بسم الله الرحمن الرحيم وصلى الله على من لا نبي بعده. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك سيدنا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أحييكم وأرحب بكم ويسرني أن أقدم إليكم تحية إسلامية. أقول السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí olùdarí ètò lẹ́yìn ọpẹ́ fún Ọlọ́run ọba ìlékè ọlá. wọ́n á ṣèkẹ́ṣègẹ̀fẹ́ tó lóore jù ní ọmọ Adnan. òun náà lànàbí Muhammad tí ó sí ànábì mi má lẹ́yìn ẹ̀. Olúwa o bá mi ṣèkẹ́ṣègẹ̀fẹ́ ànábì Muhammad. ìkẹ́ náà jẹ́ ó dérí àwọn ará ilé ẹ̀, jẹ́ ó dérí àwọn ashab, jẹ́ ó dérí àwọn tabi'in, jẹ́ ó dérí gbogbo àwọn àfáà táwọn náà rìn lórí ojú ọ̀nà tá ànábì rìn títí di ọgbẹ̀ndẹ̀ alkiyama. mo kí olùdarí ìjókòó yìí ètò yìí mufti alfawa atayese afawa Miftah tí a mọ̀ sí Miftah Jakma. ọlọ́wọ́n jẹ́ kí a rí yín pẹ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ béèrè lọ́wọ́ mi, bàbá wa Sheikh Muhammad Mustapha Zoglol, Muhammad Mustapha Sunusi Zoglol rahimahullah, ọlọ́mọ́sá kẹwọn. nínú tọ́pìkì tí mo rí pé ẹ̀kọ́ kẹ́ tó sẹ́ndì ẹ̀ sí mi ni pé ó dáa ká ní rẹ́spẹ́tì fún àwọn aṣíwájú wa ní Markaz. àṣà tẹ́ ẹ sọ àṣà Ọlọ́run ni, àṣà Ọlọ́run ni tí ó kọ́ ànábì wa Muhammad. ẹ ò gbà tá ànábì dé, ẹ ò gbà àwọn ànábì tó ti lọ láti rí baba ńlá wa Adam. ẹ wà ànábì wa Muhammad bó ti sọ̀rọ̀ baba ńlá wa Adam, ó kú òun bẹ́ẹ̀. ó sọ̀rọ̀ Nuhu, ó kú òun bẹ́ẹ̀. ó sọ̀rọ̀ Ibrahim, ó kúrò ńbẹ̀. ó sọ̀rọ̀ Musa, ó kúrò ńbẹ̀. ó sọ̀rọ̀ Isa tá a mọ̀ sí Jésù. ó sọ̀rọ̀ Dawud, ó sọ̀rọ̀ Suleiman, ó sọ̀rọ̀ Yakub, ó sọ̀rọ̀ Yunus, ó sọ̀rọ̀ Aliyasa, ó sọ̀rọ̀ Ismail, ó sọ̀rọ̀ Ayub, ó sọ̀rọ̀ Lutu. kí gbogbo kíní yìí respect ni Ọlọ́run fi kọ́ ànábì Muhammad pé ó tọ́ kéèyàn máa rántí gbogbo ẹni tó ti lọ kọ́ àtòbí tó ti kú. bẹ́ẹ̀yàn bá máa tí ò sọ tí wọ́n wá ń ròyìn ara rẹ̀ ó jẹ́ gbèsè. àṣà ànábì wa Muhammad ni. àṣà àwọn náà láti lọ́dọ̀ Sheikh Adam àfáà Miftah. ẹ̀yin náà ẹ wo gbogbo àwọn ànábì, ẹ wo gbogbo àfáà tó ti lọ ńlẹ̀ yìí láti rí Sheikh Alimi. ẹ wo Sheikh Adam ti gbé gbogbo àfáà ńláńlá. ó sọ̀rọ̀ àfáà Bùgbé, àfáà Kùmúrí Kàràtú, àfáà Takuti, àfáà Sheikh ọmọ Hiya, Sheikh Bunu Hiya, àfáà Muhammadu Maimasa, àfáà gbogbo àwọn àfáà ńláńlá, àfáà Musa Kalambi, àfáà Girgis, gbogbo wọn. ó wá kú ọmọ ẹ, ó bọ́ sílẹ̀ Haúsá. ó sọ̀rọ̀ Sheikh Sumanu Fodio, ó sọ̀rọ̀ Abdullahi Bunu Fodio, ó sọ̀rọ̀ àwọn àfáà tó lọ ń Katsina, ó sọ̀rọ̀ àwọn àfáà tó lọ ń Bọ̀rọ̀nù. láti pé sí Adam wa ń sọ ní 1982 tí Sheikh Kamali pé gbogbo àfáà tí ó máa sọ̀rọ̀ àwọn àfáà tó ti lọ ó jẹ gbèsè. tí ó bá san láyé ó san lọ́run. La ilaha illallah. ẹni tó síwájú agbọ́dọ̀ sàpẹ́lẹ̀ ẹ̀, agbọ́dọ̀ rẹ̀spẹ́tì ẹ̀, agbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ ká fi kẹ́kọ̀ọ́ láì ní fọ̀rọ̀gùn. likulli haqiqa tarikh. gbogbo tí n bá ti ń jòdòdó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bá wa Sheikh Mustapha Sunusi Zoglol, haqiqa wa likulli haqiqa tarikh wa likulli tarikh majid wa likulli majid dhikirun wa sakira tuhfasu lil ajyal al qadima. ìmọ̀ sọ̀rọ̀ ọ̀rú eléyìí bá a ṣe Mustapha ṣe lo ayé yìí yóò máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tá a wà lẹ́yìn wọn. àwọn ò lè pe àwọn ṣe Mustapha ní aṣíwájú wa ní Markaz. ọ̀rọ̀ òmùgọ̀nù àfáàmù fún àwọn bàbá wa lẹ́yìn Sheikh Adam ní Markaz. lápọ̀lọ̀ pé Sheikh Zoglol. àwọn tó síwájú wa díẹ̀ bí ẹ̀ta bá Markaz a máa pè wọ́n lásíwájú wa. àmọ́ àwọn Sheikh Zoglol, àwọn tí wọ́n kọ́ àbá wọn. àwọn bàbá wa ní Markaz Sheikh Zoglol. bàbá wa ní Markaz la gbọ́dọ̀ pé Sheikh Mustapha Zoglol. Sheikh Mustapha Zoglol ọlọ́nkọ́ kẹ́ wọn. wọ́n ṣe mùrúrù 7 years tí wọ́n lọ láyé. èèyàn ní ọ̀tá rẹ̀ mọ̀ pé èèyàn ní ọ̀tá rẹ̀ mọ̀ pé àfáà ni. odi tí ọ̀gbọ́rọ̀ tó bá gbọ́ tó bá rí Zoglol yóò mọ̀ pé àfáà ni. bọ́lá ọba ti ṣe wọ́n tọ́ ọpẹ́ tá a wá ń dá lọ́dọ̀ Ọlọ́run. iṣẹ́ tí Sheikh Adam ṣe gbòógì nù
ní Sheikh Suglul. nù ṣe Sheikh Adamu. Sheikh Adamu ló kọ́ wọn. láti bẹ̀rẹ̀ ń mú àpèjúwe wa. Ayakumullah. àwọn tó síwájú wọn wà o gẹ́gẹ́ bí brọ́dà wọn àwọn ní gẹ́gẹ́ bí àwọn brọ́dà wọn bàbá wa ọlọ́mọsàkẹ́ wọn Yunus Sunusi tí wọ́n nílé kí oródọ̀ ẹ̀gbọ́n Sheikh Mustapha mọ̀ bá wọn náà ni Sheikh Yakubu Abdullahi bẹ́ẹ̀ bàbá wa Raji Suleiman wọ́n wà bẹ́ẹ̀ tó jẹ́ sí pé ọ̀dọ̀ Sheikh Adamu náà ni wọ́n ti kẹ́kọ̀ọ́ tí wọ́n síwájú bàbá wa Sheikh Suglul. Sheikh Suglul wọ́n parí ní Markazi ó wà nínú àwọn tí wọ́n bá wọn bẹ̀rẹ̀ lábẹ́kúta gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ni tí wọ́n bá ń hùn wọ́n wà pẹ̀lú àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ Markazi lábẹ́kúta 1952 nígbà tí wọ́n bẹ̀rẹ̀ Markazi Abẹ́òkúta làwọn ti join Markazi wọ́n jọ kó wá ságége ni tí mò ń wí nù wọ́n jọ kó wá ságége nígbà tó parí ẹ̀kọ́ tó jiná bàbá láti dá wọn dúró sí Markazi pé ìwọ yìí jiná ó ràn mí lọ́wọ́ fún iṣẹ́ mi ní Sheikh Suglul náà fi dúró ní Markazi làwọn náà fi náà product láwọn tí wọ́n kọ́ tí wọ́n jiná tààrà àmọ́ kí ni ọ̀rọ̀ gbòógì tí mo fẹ́ sọ nípa ayé Sheikh Mustapha Suglul nígbà tí àwọn àfáà Markazi tí wọ́n ní gẹ́gẹ́ bá sí gbọ́ núùtà àwọn kan kọ ìsìtìkọ́là wọ́n lọ bí 6 Sheikh Suglul wà nínú àwọn tí ò lọ ní Markazi pé òun dúró ti Sheikh Adamu ọdún náà wọ́n fẹ́ ṣe ọdún 15 Markazi wọ́n kọ lẹ́tà pa wọn lọ Sheikh Suglul ló wọn lọ wọ́n fẹ́ ṣe ọdún 15 Markazi wọ́n wá ń ṣe ní mọ́sálásí Sheikh Mustapha Suglul bàbá wa ní tọ́ ẹ̀yin ọmọ tí mo kọ́ tí mo rè náà lẹ́tún ṣe báyìí fún mi tọ́ iṣẹ́ mi tọ́lọ́ máa rán wọn á máa ṣe ní Sheikh Suglul bàbá mi àfáà mi ó ìyá lè ta ni ọmọ ṣe mi nígbà tá àfáà mi wá kọ́ mi tán tí mo wá dẹni tí gbogbo ayé ń wò tí mo nímọ̀ yìí tán làfáà mi wá lóun fẹ́ dáṣẹ́ yìí dúró ọmọ ṣe rẹ̀ ìwọ tó pọ̀ tí ń bá a bọ̀ nígbà tó ń bá a bọ̀ tí wọ́n fẹ́ dé tọ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní àbáyé lóun ò ṣe mọ́ bí bàbá ṣe tún padà kọ́dà mo padà sí òun náà wọn náà ó wá ṣètò tẹ̀dírìb pé mo ti màá ma kọ̀ọ̀kan tí wọ́n jiná ní sansáṣà ìdádí á dà án padà mo màá tó jiná ní sanarọ́bíà á dà án padà sí àyè káà máa kọ́ àwọn eléyìí ó tún balance Sheikh Suglul ó ṣiṣẹ́ wọ́n dẹ̀ ní àwọn product nínú gbòógì iṣẹ́ tí wọ́n ṣe nígbà tí Tawji bẹ̀rẹ̀ Markazi Tawji bẹ̀rẹ̀ ní Asorobi ní Surulere kéésì kò bẹ̀rẹ̀ ní ọgbà Markazi Professor Hamza wa sọ pé Sheikh Suglul ọwọ́ kọ́ alátagége wá kọ́ àwọn kéwú ní Asorobi nígbà táwọn wá ń Tawji. ọgbà àwọn Professor Hamza àwọn Asorobi làwọn ti kọ́ ìbẹ̀rẹ̀ ti kọ́ Tawji kó tó di pé kọ́ apárí ní ọgbà Markazi Sheikh Suglul ọwọ́ mọ́tò láti Agége láti kọ́ akọ́ wọn kó tó di pé Ọlọ́run á gbà fáwọn náà wọ́n dáadáa dá wa lẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí bàbá wí pé ní ìzìhábù fil ardi kal ashibali wàmúdú àwọn náà wà dá lékéwu tí wọ́n lè dárú dá wa ojú bàbá náà wọ́n ti dá lẹ̀ ojú bàbá náà ni lékéwu náà bẹ̀dọ̀ ní òun náà ní àwọn product tó ga àwọn àbákírà àwọn dàkátírà àwọn parafisa wọ́n ti jáde ńbẹ̀ tí wọ́n tó pé kàn ní wọ́n níbi ìmọ̀. ṣé Adamu sì bínú pé wọ́n dá lékéwu lẹ̀ àìbínú rẹ̀ ni pé ńgbà tá a fẹ́ ṣe ìjírá Sheikh Suglul ti lọ bóyá bẹ̀rẹ̀ 69 làwọn ti lọ ní wọ́n kúrò ní Markazi nígbà tó wá di 1979 tá a fẹ́ ṣe ìjírá ní Markazi ní 1400 bàbá wa pè wá pé kí wọ́n ka Makola on behalf àwọn àgbàlagbà àwọn ọmọ Sheikh Suglul wọ́n wá wọ́n pe gbọ́ àwọn kìrìjì Sheikh Yunus náà wá Sheikh Yahya Murtada Agodi náà wá wọ́n wá ní kí Sheikh Suglul ka Makola àwọn on behalf of Markazi àwọn ọmọ Markazi bàbá wa Saidi Ọláwùmí Orílẹ̀ Sheikh Daoud Abdulmajid àwọn ká on behalf of students Professor Abdulbaki Shuaibu Agaka àwọn ni wọ́n ṣe Roidul Jalsa níjọ́ 1979 ibẹ̀ la wa ti kọ́kọ́ mọ̀ pé ẹ tẹ́ ń pè Sheikh Suglul ni ìjọ yẹn nífẹ̀ẹ́ àbá yẹn ti wà lọ́kẹ́ attend the program àtàǹjọ́ máa kéwú gbogbo yẹn wá ń pè ńjọ́ náà ọ̀rẹ́ mi tá a jọ wá jókòó tá a kéré ńjọ́ náà tọ́lá wà ní sanasa asalisa àdìdàdíyà ọ̀rẹ́ mi tá a jọ jókòó wọn ni àfààní yẹn ní kálámù ó ní kálámù èmi àrò kékeré yẹn tẹ̀fí àrò sápò náà ni ní kálámù yẹn Sheikh Suglul ńjọ́ náà ntí wọ́n kà ńjọ́ náà ó ní ìnáwó láwùlà lè ìjìyà
لم تكن المدينة المنورة، ولولا المدينة لم تكن دمشق ولا بغداد، ولولا دمشق لم تكن قرطبة ولا تليتلة، ولولا تليتلة لم تكن لندن ولا باريس. ولو أنصف هؤلاء المتمدنون لجاءوا يحتفلون معنا بذكر الإجرة. الإجرة ليست السفر من مكة إلى المدينة، وإنما انتقال من الظلام إلى النور. انت شو سوغلو تيموري ريها ọ̀rọ̀ yẹn pọ̀ إنه àmọ́ انت في سيون وان ọ̀rọ̀ wọn إنه لولا الإجرة. تبا sọ̀rọ̀ لولا الهجرة، تبا sọ̀rọ̀ لولا الإجرة، àmọ́ ìjẹ́ fi bẹ̀rẹ̀ tọ́jọ́ pé mo rí ha òun náà ní إنه لولا الهجرة لم تكن المدينة المنورة، ولولا المدينة لم تكن دمشق ولا بغداد، ولولا دمشق لم تكن قرطبة ولا تليتلة، ولولا تليتلة لم تكن لندن ولا باريس ولا نيويورك. ولو أنصف هؤلاء المتمدنون لجاءوا يحتفلون معنا بذكر الإجرة. بذكر الإجرة. الإجرة ليست سفرا من مكة إلى المدينة، وإنما انتقال من الظلام إلى النور. ọlọ́run kò kẹ́sẹ́ òṣogbo ìjọ yẹn nífẹ̀ẹ́ tíṣe àdámọ̀ bá jẹ́ àfáàrí ni bóò ló ṣe pẹ̀lú ẹ̀wà tí gbogbo àfihàn àmà. Allahu Akbar. tọ́ ọ wá tún di sàpé 1979 ọ wá di 1983 tí Sheikh Al-Azhar wá Nàìjíríà Jihadul Haq Ali Jihadul Haq. Sheikh Al-Azhar rí bá òun nígbà rahimah Allah. ọlọ́ba kẹwọn inshallah. kí ló sì fa bàbá náà ló ṣe tí wọ́n fi wá Nàìjíríà nígbà tí bàbá ló gbé Sheikh Al-Azhar rí ló ṣe tí gọ́fìmẹ̀ntì fi pè wọ́n. ìdí tó wá fà á ní ṣàlàyé fún yín ipe àwọn ẹlẹ́sìn kejì àwọn Christian wọ́n gbé pope wá Nàìjíríà. pope dẹ̀ ní ò lè dá wá Nàìjíríà fi kí olórí ìlú kó pè. ó kọ president ni wọ́n wá kọ síbẹ̀ pé Sagari invite pope wá sí Nàìjíríà. tó ní bàbá náà fi wá rán Alhaji Isiaku Rabiu sí Sagari pé olórí mùsùlùmí àwọn náà fẹ́ pè ní gbogbo ìjọba fẹ́ pè. pé àmọ́ nǹkan tó fà á tóun fi pé pope wá ní pé first president nígbà yẹn Alex Ekwueme Yíbò ni òun ló kó àwọn Yíbò wá tí wọ́n á dúpẹ́ fún un pé àwọn dúpẹ́ fún president Sagari ipò tí ẹ̀ mú ọmọ ìyá àwọn nírọ́nú mi tirẹ̀ ó sì dààmú ẹ̀ ó dẹ̀ sẹ́yà mẹ́yà tọ́ wọ́n dúpẹ́ tán wọ́n láwọn ní ìṣòro àkọ́kọ́ àwọn fẹ́ pe pope wá individual ọ̀dẹ̀ lè dá pope pé àfi kí olórí ìlú bá wọn pè é. Sagari ní ẹ̀kọ́ lẹ́tà lẹ́yìn náà Emeka Chukwu Odumegu Ojukwu tó dá ogun Biafra lẹ̀ àwọn fẹ́ kí wọ́n pardon rẹ̀ ẹ̀kọ́ lẹ́tà. ibi tí mo fẹ́ lọ ń bẹ̀ dé pé ẹ̀yin mùsùlùmí náà ntẹ̀ bá fẹ́ ajíṣẹ́ Akurabi lọ́wọ́ ajíṣẹ́ fún Sheikh Adamu njọ́ náà òun ni bàbá rán sí Sagari. tó Sheikh Al-Azhar ni bàbá wa ní kẹ́kẹ́ pè wá. tó ńgbà tí wọ́n pe Sheikh Al-Azhar wá ó ṣe ziyara gbogbo àwọn àmákínú káàkiri ó láti wá sí inú ọgbà Markaz tó ọwọ́ adìpá náà níjókòó. bàbá wa ṣe ètò náà ṣe pé nìzọ́mí ni bàbá ọlọ́mọdé kẹ́ Sheikh Adamu ọlọ́mọdé kẹ́ Sheikh Adamu Sheikh Raji Suleiman ti ń jà kọ́kọ́ Muhammadu Raji Suleiman àwọn SMC ń jọ náà tí Alhaji Raji bọ́ bẹ́ẹ̀ tí Alhaji Raji bá ń sọ lárúbáwá ní ahlan wa sahlan wa marhaban wa awlahi abnauk yastami'una ilayk ويظهرون عما في بطونه من حب وإيمان ويتكلمون عن عقيدة برؤية شيخه وبرؤية معلمه وقائده إلى الجنة ولم أعرف ما أقول سوى أن أقرأ آية القرآن الكريم وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل من لدنك سلطانا نصيرا قد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قد جاء جاد الحق من قبلة العلم إلى إنا لرؤية إخوانه المسلمين ومرحبا. والآن تلاوة ما تيسر من أي ذكر الكريم تلاوة القرآن يتلو علينا ما تيسر له من أي ذكر الحكيم اقتداء لقول النبي صلى الله عليه وسلم يؤتى يوم القيامة بالقرآن وآله الذين كانوا يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران تحجان عن صاحبهما. والآن يتفضل الشيخ المحبوب الذي كنا ننتظر نزوله هو عبد الباسط
Abdul Samad ọwọ́ kakurani. Ọlọ́run jẹ́ àárín ẹgbẹ́ Ọlọ́run kan ló kọ́mẹ́ǹtì yìí. Ó ní ọ̀kan náà àwọn ọmọ mẹ́kàsì lòun. Pé kẹ́ send account number. Wọ́n máa ṣe 50,000 naira. Ó gbádùn yín dé lọ sí Òṣogbo. Ẹ̀yin máa bá a lọ. Nígbà tó yá dé ó tún ní Al-Harakat Thaniya min al-Barnamij alága markasi ó wá sọ̀rọ̀ Majlis Alimi. Nígbà tó sọ̀rọ̀ rẹ̀ tán Alhaji Raji Suleimani òun náà lọ́wọ́ mú bóòlù orúkọ rẹ̀ ti ń jẹ́ lọ́wọ́ mú ọ̀rọ̀ tiẹ̀ òyìnbó lọ́kà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣe tẹ́rìjámà fòríyà mo fi ní ọ̀tọ̀ ká respect àwọn aṣíwájú mufti níta ẹ̀kọ́ síbẹ̀ ọ̀tọ̀ ká respect àwọn aṣáájú wa nínú ọmọ markasi Alhaji Raji Suleimani tẹ́rìjámà fòríyà ló ṣe sí òyìnbó ló ṣe sí Lárúbáwá ní sọ sí Lárúbáwá ń jọ náà tọ́ ibi tí mo wà ń lọ ládé yìí wọ́n ní tarifun wajizun bí markasi Talim al-Arabi yulki tarif al-markaz Mustafa Sunusi ṣé Òṣogbo wa jáde ani bismillahir rahmanir rahim wa sallallahu ala man la nabiyya ba'dahu hadarati ashab al-fadila ashab al-ma'ali al-kiram wa ru'asa al-jam'iyyat assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh wa ani yus'iduni an akuma amamakum بالأصالة عن نفسي وبالنيابة عن زملائي الذين نشأوا وترعروا فوق عصي تربة الجبراء وتحت عصي السماء الخضراء التي تظلكم نشأنا فيها كطلاب عاجم نتعلم اللغة العربية والإسلامية حتى تعددنا وكنا عشرات ثم ازددنا حتى صرنا مئات ولست مبالغا إذا قلت إننا اليوم بلغنا ألوف وعشرات ألوف كلنا اقتبسنا نور العلم والإسلام من هذا المكان وعمل كل منا شعلة هذا النور معه إلى مختلف البلاد وفي مختلف الميادين فينا دعاة يدعون إلى الله بالحكمة والموعظة الحسنة وفينا وعاظ يتجلجلون في القرى ويدعون إلى الله وفينا مدرسون يعلمون في مدارس العامة وفينا الذين أسسوا المهاهد والمدارس على اختلاف المستويات لتعليم الدين الإسلامي وفينا موظفون في دواوين الحكومية كوزارة الخارجية والداخلية والإعلام ودار القضاء وفينا من اقتصر على ما تعلم من هذا المركز ولم يلتئك بجامعة في داير ولا في الخارج بل صار يعمل بما علم حتى ورثه الله علم ما لم يعلم وأنا العبد الفقير من أولئك الفريق وآخرون اللي التحقوا بالمدارس الإنجليزية وتخرجوا دكاترة منهم عبد الرزاق أبو بكر وهو محاضر في جامعة لوري وآخرون وأستاذ يونس عبد الله وهو قاضي في ولاية كوارا وآخرون اللي التحقوا بالجامعات في البلاد العربية كمصر والسعودية وليبيا وسوريا وتأصلوا على الإجازات العلمية العالية ثم عادوا إلى بلاده وهم الآن في مختلف المناصب العالية ومن أولئك الأستاذ محمد الراجي الرائد الأفلى وأستاذ يونس ولم يكف الأمر في نيجيريا بل تعداه إلى الأقطار المجاورة كبني وتوغو وغانا وساحل العاج فربما قابلتم عدد منه في جميع الأماكن التي مررتم بها أو التي سوف تمرون بها إن كان كل هذا وساك قريبا نظرا لكون هذا المكان بعيدا عن الجو العربي فالأقرب أن يكون كاس العمل على دون فرد واحد ولا يجد معونة لاحقة من الحكومة ولا من الجمعية ولا أيها إلا نادرة بل قام وحده حتى نجا على يديه عدد صاروا يساعدونه في عمله وكم من عقبة وكم من صعوبة وكم من عرقلة يدعو في طريقه الأعداء ولكن الله تبارك وتعالى نصر عبده وعز جده وهزم العصابة وعده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كان الكافرون يا صاحب الفضيلة هذا قليل من كثير مما يسمع به الوقت أستعرضه إلى فضيلتكم لتعرفنا نانو ومن أين نانو وكان أستاذنا الشيخنا آدم عبد الله العلوري الذي ربانا يقول لنا دائما إنه لم يكن قد تعلم في البلاد العربية ولكنه تثقف بزيارته البلاد العربية وباتصاله بمشايخ العربية عام عدي سنة 1946 الميلادية. اليوم نقف وراءكم جميعا نتمثل بين أيديكم كقطرة من قطرات الأزهار ونفع من نفعات الأزهار وبركة من بركات الأزهار وأساسنا الأكبر وشيئنا الأكبر وإمامنا الأكبر فاقبلوا منا والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. Bí sẹ́ Òṣogbo ló ṣe kánú ìfẹ́
táwa ní fáwọn bàbá wa ní mọ́ríkàsì la fi gbé ọ̀rọ̀ náà rù láti 1983 ibi tí mo fẹ́ lò ń bẹ̀ ntọ́ kànjọ́ náà nù ọ̀fíìsà ojú ọ̀fíìsà mẹ́rin péjì àkọ́kọ́ péjì kejì péjì kẹta péjì mẹ́rin òun ni. àmọ́ nínú gbòógì tí sẹ́wọ̀n sọ̀gbọ́n sọ ó ní wàfíìnà man ikhtasara alamata alama min azal markaz walam yaltaiki bijami'atin في داخل ولا في الخارج بل صار يعمل بما علم حتى ورثه الله علم ما لم يعلم وانا العبد الفقير من اولئك الفريق. Ọlọ́run kó kẹ́ Shehu Soglóòlù Ọlọ́run kó kẹ́ Shehu Soglóòlù amana àwa ke do ma lo era ke pa kan number un e bari send e àwọn èyàn tin béèrè la okay 0 66 488 19 41 Abdulkadir Onílẹ̀mánú GT. Allahu Akbar. GT. Abdulkadir Onílẹ̀mánú Abdulkadir. Bàbá ẹ̀ Mansour. Náà ọ̀rọ̀ Shehu Soglóòlù là ń sọ ọlọ́mọsà kẹ́ Shehu Soglóòlù ọdún tí wọ́n ń lò 1983 mo wí yẹn ó wá di 1991 tí Markaz ṣe 40 years tí wọ́n dá Markaz sílẹ̀ gbogbo wọn wà ní gateway bàbá wa ń pe gbogbo oníkálukú pé ẹ̀dẹ̀dẹ̀ máa sọ̀rọ̀ nígbà tí a bá sọ̀rọ̀ tán Shehu Soglóòlù tún wá dìde ńjọ́ náà ó wá ní wàfẹ̀lẹ̀ hakika halakallahu halkahu wàhálà tọ̀báyé ní idu arba'in ní gateway ó wá ní wàfẹ̀lẹ̀ hakika halakallahu halkahu wàhálà tọ̀báyé mukhtalifa hunaka rijalun isadu ya'aduhum بدون استعداد يلقون ما يريدون بالارتجال وهناك أناس لا يستطيعون أن يتكلموا إلا بعد كشف الإطلاع وأنا قبيل هؤلاء bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nù ọkùnrin mẹ́wàá ni Shehu Soglóòlù kọ́mùsù ni odidi dictionary kan ni odidi ìlú kan ni odidi jamia ni Shehu Soglóòlù ọlọ́ Shehu Soglóòlù yìí ọwọ́ àtijọ́ tí àbá wa kú táfà rẹ̀ kú tí Sheikh Adamu kú òun náà ló ṣe rìsáwù tí a fẹ́ rí rìsáwù tó dáa tó ní Shehu Soglóòlù ọwọ́ adé ó ní subhanallah wọ́n láàfáà mi kú wọ́n láàfáà mi ò kú wọ́n lọ́ wà nù ìdára Markaz ni ó fẹ́ràn kọ́ máa kátìrà púpọ̀ ń kátìrà ni mo dénú ìdára ìbá àfáà mi wọ́n láàfáà mi ti kú ni wọ́n láàfáà mi ò kú ń kọ́ yẹn kíláàsì ní ìlọ́wọ́ kíláàsì tọ́dún tó fẹ́ràn tẹ̀dírísù mo tún dé kíláàsì ìbá àfáà mi ń bẹ̀ wọ́n láàfáà mi ti kú ni wọ́n láàfáà mi ò kú wọ́n lọ́ wà nù mọ́sálásí ń ṣe kútùbà jímà lọ́wọ́ ni wọ́n lọ́ ní èsè jímà mo dénú mọ́sálásí ìbá àfáà mi wọ́n láàfáà mi ti kú wọ́n láàfáà mi ò kú wọ́n lọ́ wà ń Surulere kọ̀ wá lé kéwú lónìí tó tún wà ń Surulere nu mo dé Surulere ìtúnbà àfáà mi wọ́n láàfáà mi ti kú ni wọ́n láàfáà mi ò kú ó bá yá àwọn kan bá dé wọ́n náà là á pa àfáà mi wọ́n lẹ́yìn kẹ́ ẹ pa àfáà mi kú ni wọ́n náà là á pa sẹ́ mo ń sàn bàbá ńlá yín àti yálà yàtí náà tó ti kú náà sẹ́yìn náà lẹ́ pa wọ́n náà là á pa àfáà mi ọ̀dà àmàkọ̀tàlà mọ́mì náà múta amídà fàjẹsà òwújà ànàmà hálídà fìyà mo yá àbá Redwan mo pe ọba Redwan wọn fowó kọ ọmọ àbákọ̀ kan pé mo sì rántí ìjọ tó mú mi lọ sí Kúdùsì tí wọ́n ń ṣe mítìnì ń bẹ̀ tọ́ wá dàbí òmìnira tọ́ wọ́n ń sọ̀rọ̀ tí gbogbo èèyàn wá ń wọ̀ yá àbá Habiballah mo pe yá àbá Habiballah mo pe ọba Habiballah mo sì rántí ìjọ tó mú mi lọ sí Maka ní rọ́bítọ̀ tí wọ́n tó ń sọ lárúbáwá tí gbogbo ayé wá ń sẹ́mà pẹ̀lú rẹ̀ yá àbá ìwọ̀n fi ó kọ ọmọ bàbá kọ̀ kan pè wọ́n Ọlọ́run Shehu Soglóòlù tọ́ àwọn wà lẹ́gbẹ̀ẹ́ bàbá Mudirul Markaz wọn Shehu Soglóòlù ọlọmọsàbà kẹ gbogbo tí bàbá onílé márùn sọ látẹ̀tẹ̀ kan yìí bàbá tí wọ́n ń sọ ní o ọlọ́mọba kẹ́ Shehu Soglóòlù. àmín kanat ayatu Sheikh Mustafa mali'a binashatotin wa amali fi dawa tọ́ kí ló wá ṣẹlẹ̀ nígbà tí Shehu Yahya Murtala wa kú tí Shehu Yahya tún kú ọwọ́ wálẹ̀ 1995 rìsáwù rẹ̀ náà lọ dájú nígbà tí ìdí àgbọn ọlọ́nkọ́ kẹ́ dí àgbọn nígbà tí ọlọ́rọ̀ ti tó Soglóòlù bá dọ́rọ̀ dúró ìdí àgbọn náà ẹgbẹ́ microphone wá fáyẹn padà nígbàdùn ọ̀rọ̀ ẹgbẹ́ ìdí àgbọn ti sọ̀rọ̀ wọ́n bá gbé microphone fún Shehu Soglóòlù nígbà tí ń sọ̀rọ̀ ní bọ̀dá Yahya ìkírun ni wọ́n gbé nígbà tí wọ́n gbé kírun àtàwọn dádì wọn ibẹ̀ làwa ti mọ̀ wọn láti dàgbà sí wọn lọ́wọ́ lèmi ti máa ń pè ń bọ̀dá nígbà tí mo wá dé Markaz ọ̀dọ̀ wọn náà ni wọ́n pín mi sí lèmi fi máa ń pè ń bọ̀dá lèmi máa ń pè wọ́n bọ̀dá Yahya ló kọ́ mi béèyàn ṣe kankan bọ̀dá lèmi máa ń pè wọ́n bọ̀dá Yahya ló kọ́ mi lákin bọ̀dá Yahya ló kọ́ mi bá a ṣe ṣàdúrà bọ̀dá Yahya ló kọ́ mi bá a ṣe hànkan bọ̀dá Yahya ló kọ́ mi lákin bọ̀dá lèmi máa ń pè wọ́n ìdí àgbọn ní ẹ̀wò ọ̀rọ̀ yẹn bọ́lọ̀ ń ṣe bọ́ bá sọ̀rọ̀ Yorùbá
ẹ máa wá ṣéwù Zògúlòlù ti pé ìwọ náà lọ lọ̀rọ̀ yìí bọ́ sọ lárúbáwá bẹ́ẹ̀ ọlọ́wọ́n bàbá láàánú jùlọ kọ́mọ́sà bá wa ṣekú nísìnyí fún ṣéwù Zògúlòlù hayatu ṣéwù Zògúlòlù ó kún púpọ̀ kẹ́kẹ́kẹ́ ẹ máa gba ẹ wo tíra tí a kọ sayehudul arab ilal Palestine ẹ wo bó ti sọ ẹ wo bí ṣe ń kà njọ́ tó ṣe tẹ̀lé ìṣòro Markazi kò sẹ́ńtì ọmọ sunkún njọ́ náà lọ́hùn pé ọkùnrin lélẹ́yìí bọ́lá ọba ti ṣe ṣéwù Zògúlòlù nù ẹ bàbá ní ká máa sọ̀rọ̀ irú eléyìí tá a bá sọ káwọn ayé lè máa man huwa Zògúlòlù ayé ti mà wá èyí tá a sọ ìyá fàbá kékeré gbà ńlá ni gbogbo ayé ti mà wá àmọ́ káwọn tí yóò tún mọ̀ kí wọ́n tún lè mọ̀ òun ni gbogbo ń tà sọ yìí ọkùnrin ọlọ́run ni bàbá fi fún ní Zògúlòlù torí sáàdù ni ẹni tí ń jẹ́ Zògúlòlù ń jẹ́ Egyptian ni bàbá ló fún wọn ní bàbá ló fún ọwọ́ amọ̀rọ̀ sọ púpọ̀ bàbá ló fún Zògúlòlù torí pé bóun náà ṣe giant ó sì mọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ni bàbá fi wá fún ní Zògúlòlù ó wá di okọ̀ tí gbogbo ayé ń pè wọ́n tẹ́ bá pè wọ́n Mustapha tẹ́ bá fi Zògúlòlù sí àwọn èèyàn onímọ̀ wọn ọkùnrin ọlọ́run ni ọlọ́run ara dáadáa tí òun wá ṣe tá a lè gbàgbé tá a fi máa ṣàdúrà fún ẹ wá wò gbà òun bàbá fi jẹ rọ̀ísùn nìkọ́bà nígbà tí wọ́n dá nìkọ́bà Markaz sílẹ̀ ti overall bàbá ní Tàfà ìwọ máa jẹ́ olórí wọn ẹ̀wọ̀ bàbá Yunusa Kírun ìwọ àti Yakub èyàn máa já àti Yahya Murtada èyàn máa jágbà wọn ìwọ máa darí gbogbo àwọn ọmọ kéwú òun ló wá ṣe látòjú ayé bàbá fa bàbá wa kú kò wá yẹ kò bò ọ wá dùn tí ọba àmúdérò Markaz náà ni wọ́n sọ Sheikh Habibullah àfáà mi ni bàbá mi ni bó tiẹ̀ jẹ́ sí pé níjọ́ tẹ̀ ń tẹ̀ kọ́ bí báyìí èmi mo kọ́kọ́ gbé àmọ́ ti dà fáà mi ó ti di bàbá mi ọ wá lò pẹ̀lú mùdírù dáadáa ó lò pẹ̀lú mùdírù dáadáa títí wàláì pẹ̀lú ìfẹ́ àti àmánà ọ̀dọ̀ wa adìlẹ̀ àmánàta wal khiyanata fajtanib innal karima alal àmánàti ra'i ọ̀dọ̀ rẹ̀ sọ àmánà ìdálẹ̀ kọ bá bàbá ṣe kọ bá Sheikh Adam ṣe ládùrú wàhálà tí Sheikh Adam ṣe ẹ wo ṣé Mùsálà bó ṣe jiná àwọn yóò lọ lọ lárúbáwá fa tàwa ló ń tọ̀hún tí ó sọ pé Sheikh Zògúlòlù ọ̀sán lárúbáwá afáàmù fún eré ìkíní ẹ̀rọ ayélujára mọ́ wáyé mo búra pẹ̀lú ọlọ́run wàlánàtúláhì alàlùkàdìbìn ńjọ́ tí wọ́n ní ká máa sọ̀rọ̀ nípa Islam nǹkan tí mo wá fẹ́ dààmọ́rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ Sheikh Zògúlòlù yìí mọ́kọ́ 92 ni mo gbà nínú Sakofa Islamiyya mo búra pẹ̀lú ọlọ́run 92 nínú 100 nínú 100 lérí ọ̀rọ̀ Sheikh Zògúlòlù lẹ́sìn kọ́ ọ̀rọ̀ yìí ni ẹni tí ó lọ jámíà tí ó lọ bí kankan nípa Markaz ni ta ló fẹ́ rí Sheikh Zògúlòlù láyé tí ò ní kó ní mímọ̀ lẹ́lẹ́yìn bó ṣe wá lò pẹ̀lú àfa àwọn tí wọ́n fi wá lọ tọ́lọ̀ fi ní kí wọ́n dá tiwọn náà lẹ̀ ẹ wá wo tiwọn náà ti ń yè mi ti ń bẹ ọ̀dọ̀ gbogbo wa náà ẹ jẹ́ ká máa sọ àmánà ẹ jẹ́ ká dínà àmánà òun gbogbo ntọ́lọ̀ làákàyè tọ́lọ̀ fún àyè gan àmánà ni tó o bá lò ń lòkulò o ti dọ̀yà àmánà ni tó àfa àtọ́ kọ́ ọ lẹ́kọ̀ọ́ tó síra pẹ̀lú rẹ̀ ń dáadáa tó a jẹ́ pé n tó tún gbé ọ̀tá ló tún gbé kólé ẹ̀ bí ó ṣe dàrú pé kọ́ máa fẹ́ ò ní láti bọ̀tán dáadáa ọ̀là àlàṣekú ni tó bá dé òun náà tọrọ àdìbọ̀tán kò tí ẹ̀ retí ẹ̀ gbogbo ẹni tí máa ń ṣerú ẹ̀ ni o ọlọ́run mọ́sà wọlá àti tóbi rẹ̀ wọlá àjọ kan ṣoṣo ọlọ́run jẹ́ ká síra pẹ̀lú ilé àfa wa dáadáa má jẹ́ a máa jùkọ́ bú sílẹ̀ àfa wa má jẹ́ a máa sọ̀tàn bú sílẹ̀ àfa wa má jẹ́ a máa wà tí ọ̀dà kọ́dà àrọ́mọdọ́mọ Sheikh Adam kìí sàwọn ọmọ o àrọ́mọdọ́mọ Sheikh Adam àfẹ́ èmi ní ká ọpọ́n ìlẹ́yìn rẹ̀ ni èmi lè ṣe bẹ́ẹ̀ tí ń ṣe nù èmi lè ṣe mo sì bẹ́ lọ́hùn rẹ̀ pé mi ti ṣe nù ọlọ́mọsà kẹ́sẹ̀ kàdámù ẹ̀yin náà wo bàbá yìí wo wàhálà tó ṣe àfáà mi fún níjọ́ tí Sheikh Zògúlòlù wá tá à ń ṣe ọ̀tá fẹ́ múra 40 ọdún bàbá wa sọ pé èmi ta lọ́mọ kéwú tí ọmọ yájú sí mi mo bẹ́ lọ́hùn kọ́lọ́ ń jẹ́ kí ààyè Markaz kó dáyé ẹ̀kọ́ Islam ọ̀dáyé Islam tán mo tún gba àìmọye mo tún sọ àìmọye Al-Qur'an kalẹ̀ pé Ọlọ́run jẹ́ wọn máa mú àwọn ọmọ wa kan wá kẹ́kọ̀ọ́ Islam yá wọ́n tún kọ́ ọmọ wa Markaz kún mo tún bẹ lọ́hùn
mo tún sọ àìmọye Al-Qur'an kalẹ̀ mo tún gba àìmọye àwẹ̀ tàtọ́ wà ìpè ọlọ́run jí ọmọ yé wọn ń tún yé wọn mo tún bẹ̀ lọ́hùn ọlọ́run mọ̀ tẹ̀ wọn mọ́ríkàsì ní gbogbo tó bá dé. La ilaha illallah. àdúrà ṣé Ádámù gbààwẹ̀ àtàdúrà lérí àwọn ọmọ. bàbá ọ̀wá rántí tọrọ nǹkan kan fọ́ọ̀mà rẹ̀ Ayakumullah. kọ́ ajẹ́ kọ́ máa lágbọ́ tàti lónìí ọlọ́run ò ní jẹ́ ọlọ́mọ Jésù ló wà. àwọn ṣé Mustapha wọn lo ayé eré ó ti sọ ọ́ rí níta walanatullahi alal kadhibin àṣe kínní ní ìjókòó ní kọ́bà tá a máa ń ṣe yẹn náà ni òṣùpá ṣe mùdúrú wa sọ̀rọ̀ ní wákàtí kan àbọ̀ ọlọ́run o jẹ́mi náà lẹ́yìn bíi iṣẹ́ Ádámù yìí mọ́sà sọmọ bí àbíbù yìí fún mi. ṣé o Mustapha Sugulu ló sọ. ẹni tó bá kúrọ ìgbéjìnà sí kí ọlọ́run kọ́ máa bó kúrọ̀ inú mọ́sálásí òjò rọ̀ ńjọ́ náà ọlọ́run o ọmọ bí àbíbù yìí náà mọ́sà ṣẹfẹ́ mi náà o ọlọ́run jẹ́mi náà lẹ́yìn báyìí. wàláhì ọlọ́mọ tí ọba gbà fún bẹ́ẹ̀ ṣe yọ sọ̀rọ̀ ẹ̀ kò wá gbógun tì kò fara ní bí ìyá wa ní Sùúrùlérè mo gbọ́ pé ìyá wa kan lọ kí wọn ó ti pẹ́ sekurin Ummahatuna ìyá wa ni Ummahatuna kí ni wàá fi ṣe ìyá wa lálejò báyìí Ummahatuna àwọn ìyá wa ni wallahi ìtàlá ẹlòmíì ìyàwó àfa rẹ̀ ó kọ ọmọ rẹ̀ ní ọmọ fi pè ó kọ ọmọ rẹ̀ ó ti wúwo lẹ́nu rẹ̀ kó sọ bẹ́ẹ̀ ìgbéraga ṣé ẹni òun ṣé wọn náà wàá fẹ́ kí àwọn ọmọ akéwù tiẹ̀ náà kí wọ́n máa pa àwọn ìyàwó rẹ̀ ní kí wọ́n máa fọkàn àwọn máa pè wọ́n wọn náà dájọ́ àsọ̀rọ̀ àdàkọ ẹnìkankan nísìn wọn náà dájọ́ ṣé Mustapha wọn lo ayé rẹ̀ bẹ́ẹ̀ bá sì ti lo ayé rẹ̀ bẹ́yìn rẹ̀ ti rí náà ni ó sì ní product tọ́pọ̀ àwọn ọmọ tiẹ̀ náà yanjú wallahi tallahi gbogbo àwọn ọmọ wọn ni wọ́n yanjú láwọn tọ́lọ̀ ní kí n bá pàdé o àwọn tí n bá pàdé gbogbo wọn sọ pé àkìtọ́ọ̀bùn wà fuhulun ògbóǹtarìgì ni wọn níbi husni níyà ẹwọ bàbá wa Rájí Suleiman kí la fẹ́ wí ṣíṣe Ádámù fi fọ́ sọ́yà Rájí tó o bá gbọ́ ikú mi ibi tó bá fẹ́ kọ́ dé Cairo máa bọ̀ wálé ó lọ Cairo ní 1959 ó dẹ̀ dé 1969 àárín ìgbà bàbá tó ń bá gbọ́ pé mo kú o ikú ọ̀dájọ́ kò dóṣù o lè má bá mi o máa wá mú márkàsì lọ mọ fọ márkàsì lọ lọ́wọ́. àwọn ni ṣé Ádámù sọ bẹ́ẹ̀ fún báwọn. bàbá Rájí Suleiman kó tó wá dé ọwọ́ amáyàn akọ wàláhì tàláhì àlífẹ́sìn àfa àmúṣẹ́sìn ní òbí wa wọ́n ń kọ́ alẹ́ kọ́nu kíláàsì wọ́n ní yéé àmìdí máyàn akọ ó ní tí àmìdí bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ báyìí ọlọ́run náà kọ́ àní Tufatul Atfal sàpé Rájí Suleiman náà ni wọ́n ń jẹ́ wọ́n ní yakulu Rájí rahmatal gafuru yakulu Rájí rahmatal gafuri dawman Suleiman wali jamuzuri yakulu Rájí rahmatal gafuri dawman Suleiman wali jamuzuri ó ní yóò máa kọ́ àwọn àfa àmúṣẹ́sẹ̀ ká ọ lórí báyìí ní àmìdí máyàn akọ bẹ́ẹ̀ àfa Abdulwahab Zubair Al-Gamawi Sheikh Abdulwahab Zubair Al-Gamawi adamallahu hayatahu wallahi ó ní kọ̀ǹkan táfà àbígbà ń kọ yín gbogbo ojú blackboard yóò kún ni yóò máa jọ́ tẹ̀lé yóò máa ó ní àmì ìdí lòún jọ àwọn náà sọ bẹ́ẹ̀ wọn láàmì ìdí ẹ̀dákùnrú àwọn èèyàn bí Alhaji Rájí bá ń kọ́ yẹn bí ó sì máa ń sọ lárúbá gbẹ̀lẹ̀ tìjáàlì nìyẹn sẹ́yìn lè gbàgbé irú àwọn yẹn pẹ̀lú gbìyànjú ó ṣe tẹ̀tìwérò mo ní lẹ́yìn àwọn tí wọ́n ṣe tẹ̀tìwérò Adabul Arabi Markazi lẹ́yìn Sheikh Ádámù bàbá Rájí Suleiman ni ọmọ kéwú tó bá fẹ́ pé òun ju Rájí Suleiman lọ só nímọ̀ sọ lè sọ lárúbáwá rẹ̀ àwọn yẹn sọ lárúbáwá wájú lárúbáwá ọkẹ́kọ̀ọ́ náà lárúbáwá àbáfá rẹ̀ gbà aláàfá ọlọ́run jẹ́ kí bàbá Rájí Suleiman gùn ọlọ́run bá kẹ́sẹ́ Mustapha Suglu bí wọ́n ti ṣe lo ayé nù Professor Hamza lọ sọ fún mi wọ́n ní sẹ́wọ̀n Suglu mọ́ àwò onílàtàgége ní ó ti wọkọ̀ wá kọ́ àní Sùúrùlérè kóun lọ kọ́ àní Maqamatul Hariri àtàwọn àmọ́ wá dùn mí Professor Hamza. Professor Hamza sọ fún mi pé Abdulkadir bí ọ̀sẹ̀ wa múra sọ̀rọ̀ Suglu lórí àwa tó kọ́ gan-an kúkú mọ̀ kọ̀kọ́ rí múná àṣàgbọ́rí wàláì. àṣàrí wọn fisikálì rí. ọlọ́run kọ́mọ́sà wọlá títóbi rẹ̀ kọ́ba akẹ́ṣẹ́ Suglu gbogbo etí tí máa ń gbọ́ mi báyìí ẹ̀dá kan jẹ́ àṣẹ Suratul Ikhlas 3 àkọ́kọ́ sàwáàbù ẹ̀ kọ́ máa lọ bá
Sheikh Adam tó dá gbogbo nǹkan yìí lẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀ ń ta torí ẹ̀ jókòó yìí bàbá wa Sheikh Mustapha Zuglolu kọ́ wa lọ bá ẹ̀gbọ́n wọn náà Sheikh Yunus Ìkìrun ní bàbá ń ròdọ̀ àti gbogbo àwọn tí wọ́n ti lọ ní Markaz pátápátá tí wọ́n ti kú ọlọ́mọsà kẹ́ wọn kọ́dà àwọn afọ Markaz tó ti kú nítòsí bàbá wa Albarka ọlọ́nkọ́ kẹ́ wọn bàbá wa Sheikh Yahya Murtada Lagodi ọlọ́nkọ́ kẹ́ wọn bàbá wa Yunus Yakub ọlọ́nkọ́ kẹ́ wọn gbogbo àwọn tó ti lọ bàbá wa Abdullahi Salati ọlọ́nkọ́ kẹ́ wọn bàbá wa Sheikh Sasili ọlọ́nkọ́ kẹ́ wọn kúlọ̀ àtàmẹ́dù jẹ́ kúlọ̀ Allah mẹ́ta. Bismillahirrahmanirrahim. Qul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Bàbá wa Raji Suleiman tí wọ́n ń bẹ ni wọ́n ń já kọ̀kọ́ ọmọ ní Markaz afa Miftah mo sọ̀rọ̀ kan lórílẹ̀ ní jẹ́ẹ̀jọ ọ̀la ní òkèjọ́ mẹ́jọ mo ní a gbọ́dọ̀ appreciate bàbá Raji Suleiman èmi fi irú tí wọ́n mo jowú wọn oríire tí àbáyẹn ṣe tó jẹ́ pé àkọ́kọ́ ọmọ Markaz ìjọ tẹ̀dá Markaz rẹ̀ òun làkọ́kọ́ tó kọ́ rẹ́gísítà. First student. ṣe oríire kọ́ oríire àbádíyà ni o. Oríire tí ó máa lọ tọmọ mọ́tò máa jẹ́. ọwọ́ akẹ́kọ̀ọ́ náà ọlọ́run á ní kọ́ mà. Oyè wọn yege. ẹ̀kọ́ yé Sheikh Raji nù tẹ̀tìwérù làádábì làárọ̀ bíi Markaz gbogbo àwọn pọ̀lọ́sọ̀ bá kí òun ló produce wọn Alhaji Raji ni. Ọlọ́run máa ṣe bàbá. nínú àwọn ṣẹ́ tí bàbá yẹn ṣe ẹ dákun sírò àwọn yìí hùn láàní appreciate wọ́n ní yóò tó wọn mọ́sálásí báyìí ni wọ́n mọ̀ sí dẹ́wọ̀n mọ́sálásí yóò tàràǹgà wọn ni bàbá kan sọ fún mi ìfẹ́ dákọ̀ wọn nínú àwọn àgbàlagbà Markaz ni ó lẹ́rù ń bá àwọn gbàtà fẹ́ ṣe dánwò òun wá jẹun sùn òun wá study òun lọ da exam of the day òun bá ṣubú Alhaji Raji ni ìrọ̀ ẹgbóúnjẹ alájà ẹjọ ẹgbóúnjẹ almatiam ẹ bá gbóúnjẹ ẹgbọ́dọ̀ fẹ́ràn sí ẹgbọ́dọ̀ owó tíra kó jẹun tó kó tó máa lọ ṣe náà padà bàbá yẹn ti dì mọ́mú ní sin o bàbá yẹn ti súnmọ́ nǹkan bíi 90 years báyìí bàbá tó sọ̀rọ̀ yìí fún mi ìfẹ́ dákọ̀ wọn Ọlọ́run dákú ó ní kò nígbà kéèyàn jíyàn o Ọlọ́run ń bá àwọn gbà tí náà ó kọlà òun bá dákú alájà ẹjọ ẹgbóúnjẹ wa ẹgbọ́dọ̀ fẹ́ràn sí ẹjẹ kó jẹ ẹ máa wo ẹgbọ́dọ̀ owó tíra kó lọ ṣe náà padà bí Olúwa ti ṣe nù Ọlọ́run mọ́sá bá wa kẹ́ bá wa Raji Suleiman bàbá wa Gbàngbọ́lá ìmáàmù Abẹ́òkúta tó ní àwọn àbá Miftah ọ̀rọ̀ Abẹ́òkúta ṣé mo lè wá kó lọ Abẹ́òkúta kí n tún dọ̀ ọmọ Ògùn ṣètì bí Ògùn ti gba wájú púpọ̀ pẹ̀lú dáadáa ẹgbà Sheikh Adam lálejò wọ́n gba àfa Tajul Adabi lálejò wọ́n gba Sheikh Kamal lálejò wọ́n gba àfa Ndasa láti lálejò ẹ wá wò ẹ̀wò Sheikh Gbàngbọ́lá òun náà tún wá jọ máa kéwú tó tẹ̀lé Sheikh Adam lọ ríla ìmìníyà nílẹ̀ Lárúbáwá nígbà tí a bá ń lọ Cairo tí bàbá ń sọ pé ní wọ́n sọ́ọ̀nà ilẹ̀ al-Khurtumi bada mashaqatin nuhawilu isna indama kana na'iya pé adé Khartoum pẹ̀lú wàhálà òǹkọ́ Saadu Gbàngbọ́lá yìí ni Saadu Gbàngbọ́lá tó ọba wa gbà pé wòlíì Sheikh Adam èmi ò ní ọgbà o bàbá Sheikh Gbàngbọ́lá ní ngbà táwọn ìfẹ́ dù síta ní àbá Miftah mo ti lọ gba interview bàbá lérí rí làwọn lọ sí Cairo mo ní lọ́dọ̀ báyìí mo ní lọ interview bàbá yẹn wá sọ yìí pé Sheikh Adam wá promise pé wallahi lọ́wọ́ ọ̀jẹ̀ ìmáàmù Abẹ́òkúta ní 1946 Sheikh Adam ló sọ bẹ́ẹ̀ oníṣẹ́ Adam sọ bẹ́ẹ̀ fún un oníṣẹ́ Adam wọ́n dẹ̀ promise pé pẹ̀lú ògùn Ọlọ́run wallahi pẹ̀lú tó ṣe yọ wà lìjẹ́nà la ilaha illallah ó ti jẹ ìmáàmù o pé ẹ̀mí rẹ̀ ó sì gùn ọ̀ká ti sẹ́ ń bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ó sì gùn èkejì sẹ́ ẹlẹ́ẹ̀kẹta náà insha Allah yóò sẹ́ ọwọ́ àṣẹ dáadáa sí àbá lóyálìsì ẹ̀ sí bàbá ni àbá wá fún rúùmù kan nílé wọn pé mo bùn wọ́n yányán òun ló gbé rúùmù yẹn kalẹ̀ Abẹ́òkúta yìí náà ni Ẹ̀gbá yìí náà ni àwọn arìnrìn Ọbásanjọ́ jáde ń bẹ ẹ bọ̀rọ̀ òfò owó wọn pa títí kọ̀ lọ àkọ́kọ́ ẹ̀ tọ́kọ́ wa mọ́tò Nàìjíríà ìyá Ọ̀fẹ́lá ẹ̀wọ̀n nǹkan bẹ̀ wọn. àlejò sí Adam tí wọ́n gbà ní. gbogbo àwọn nǹkan ńláńláńláńláńláńlá Abẹ́òkúta ló ti jáde afa Tajul Adabi afa Ndasa láti tọ́jà àlùbáríkà pọ̀ l'Abẹ́òkúta nù ọlọ́mọba àlù náà jẹ bàbá wa Gbàngbọ́lá rẹ̀ ní ká ṣàdúrà fún àti bàbá wa Raji Suleiman ọlọ́mọsà bá wa ṣe dáadáa fún wa àkọ́kọ́ ọmọ Markaz pé ọmọ kéwú tí a kọ́ fún Sheikh Adam ọmọ Abẹ́òkúta náà ni bàbá wa Sọ́dúrù dín ní bí ọba kú
ọlọ́run kọ́ kẹsàn-án tuntun mi ọba kú náà kúrò aláwọ̀ kan fún wa. bismillahirrahmanirrahim. kúrò aláwọ̀ ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. bàbá wa Raji Suleiman bàbá wa Ìmáàmù Abẹ́òkúta tòní àti gbogbo àwọn tó ti lọ tí wọ́n ṣe dáadáa làkàjẹ́ akúnlẹ̀ ilá fífún wọn. èdè bàbá mudiru markaz لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلاف إمريلات الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم. nínú wọn tá a tún ṣàdúrà fún bàbá wa Ìmáàmù Ọ̀yọ́ náà tí wọ́n ti lọ bàbá dáadáa ní ọlọ́mọba ké bàbá Ìmáàmù Ọ̀yọ́ àti gbogbo àwọn markaz tó ti lọ. Ọlọ́run ní kí èmi déwájú wọn. Ájì Mùbárákù Àjàṣẹ náà tó ṣẹ̀ṣẹ̀ kú òun náà lóye àṣìṣe kàdámù ọ̀fẹ́ràn Mùdírù ọlọ́mọṣà wà á kẹ́hàn. èdè gbogbo àwọn tó ti lọ ní jẹ́mọ́ markaz ni láàfà markaz ni lọ́kùnrin ni lóbìnrin ni ọlọ́mọba akẹ́ gbogbo wọn. Suratul Ikhlas. bismillahirrahmanirrahim kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. àwọn tí ń wò wá ibà ṣàdúrà fún. gbogbo àwọn tí ń wò wá. àwọn tí wọ́n sì béèrè àkáǹtì náà. àwọn tí wọ́n béèrè àkáǹtì tí wọ́n ti ṣe náwó náà ọlọ́mọba sí dáadáa fún wa. Suratul Nasri. bismillahirrahmanirrahim. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه. níparí ọ̀rọ̀ mi nígbà tó pọ́jú òní àfi máàkì ọjọ́ Shehu Soglolu ni Shehu Soglolu orí Mudirul Markaz tòní ó fẹ́ràn Mudiru ní mo wà náà tó kọ́kọ́ gbé nígbà tó gbà kékèké báyìí àmọ́ ti dà fáà mi lónìí. Sheikh Adam Abdullahi Al-Alori ọlọ́mọṣà kẹwọn ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ mi sínú 1978 sọ pé mi máa sọ̀rọ̀ kan wọn mọ pẹ́nàtì tí ń bẹ́ẹ̀ bí la'natullahi alal kadhibin. bàbá wa dúró bàbá wa nínú gbogbo ọmọ àbíbù mo jẹ́rìí ẹ̀. ẹ ti máa ń sọ̀rọ̀ wọn bàbá. ìdí èyí ń lọ́wọ́ gbé mi yìí tí mo fi ní tí bàbá ṣé Ádámù yẹn yíyan lérí rọ pé ẹni tí mi máa tẹ̀lé kìnnì. n tó fa nù. òun lọ fà nígbà tọ́lọ́wọ́n gbàdúrà mi àfáà mi fún tọ́lọ́wọ́n gbàdúrà mi wọ́n bá ní kí Mudiru kó sí wa hostel tí Mudiru kó wa àwa ni Mudiru bẹ̀rẹ̀ sí kọ́ lẹ́sìn abẹ́gẹ́tì àwa la fọ́ọ̀lù sí ọ́ndà Mudiru èmi Murtada Abdulsalami Aláàánú Miftah Usman Maruf Abdulaziz Abdulrauf Abdulaziz Abdulwahid Juma Chifo Minkail Bello Yarda Honorable Jibril Akpo Hussein Yakub Abdullahi Kufa gbogbo wa yìí afọ́ọ̀lù sọ́ndà Mudiru bẹ̀rẹ̀ sí sílẹ̀sìn fún wa. Mudiru ń kọ́ wa ní nahu wa sarf Mudiru ń kọ́ wa ní inshao látara pé nígbà tí a bá sọ pé òun nìkan mọ jẹ́rìí Mudiru lọ́wọ́ á tírẹ́nì àwa yìí ní markaz ló sẹ́ẹ̀lì lọ́lọ́run fi wá gbàdúrà pé látara ọ̀rọ̀ tí bàbá sọ pé bàbá yìí yíyan lérí irọ́ tí àbá bá lọ́wọ́ ọmọ nǹkan gbà ipò ọmọ nǹkan òun náà ọlọ́run kò wọ́n sà kẹ́sẹ́ kádàm ọlọ́run jẹ́ kí ẹ̀mí Mudiru kó gùn ọlọ́run jẹ́ kó ṣe é pẹ́ ọlọ́run bá ti Mudiru lẹ́yìn má tì wọ́n lójú jẹ́ Mudiru lálẹ́ má jẹ́ wọ́n lálẹ́ wá gbé wọn lékè abínú ẹni amánisẹ́ ni afàìmánisẹ́ ni ọ̀tá alẹ́ ọ̀tá àdúgbò kò sọ̀rọ̀ yín mú fún ọ gbogbo ntọ́ tàbá fẹ́ fi ṣe ìbájà fún Mudiru bá a fi ṣe irinṣẹ́ ìbájà fún wa ọkùnrin wọn ni o obìnrin wọn ni o ìsọ̀ markaz ni o kì í sọ markaz ni o ẹni tí tún sọ̀tá náà lábẹ́nú tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbogbo tí ń ṣe lọ́tàhùn tí ń ṣe òdùwánu ọlọ́mọ àfi ṣe irinṣẹ́ ìbájà fún wàá gbé Mudiru lékè wà inna jundana lahumul ghalib wà inna junda wọlá dáadáa tí Sheikh Adamu ṣe tó fi sọ̀run pé wà inna jundana ẹ máa ṣe téye bá sọ ọmọ ogun Ọlọ́run ò ní wíìnì àmọ́ tó bá ti mọ̀ pọ́ ọmọ ogun Ọlọ́run ni ọ́ àwa láwìn ni ọlọ́mọṣà jẹ́ kí a jẹjà gbogbo ọ̀tá pátápátá sẹ́rù eléyìí ẹni tó ní product yìí là ní sọ̀rọ̀ ẹ̀wọ̀ Shehu Soglolu ẹ̀wọ̀ àwọn tá a dá kọ káwá rí i pé lórí ibú kan wá dìde ìpè Sheikh Adamu ta ló wá tún Islam ṣe nílẹ̀ Yorùbá a jẹ́ pé kí ni wọ́n wá pé bàbá tiẹ̀ ìwọ yẹn sọ ní tí bàbá rẹ bá ṣe ládùúgbò yìí. òun tí wọ́n sì máa ní ìrìbú lòun náà fi jáde. la'natullahi alayk wa la'natullahi ala man la yal'anu àfi tó bá jẹ́ pé ọ̀tọ̀ sí làánà òun ló kù àfi tó bá jẹ́ pé òdodo ni gbogbo ntẹ́mi ń sọ yìí àfi tó bá jẹ́ pé òdodo ni wọ́n náà ń sọ. ni làánà òfin ní bá. subhana man la aiba fi wala khata wa fawqa kulli shay'in ilmin alim subhana rabbika rabbil izzati amma yasifun
wasalaamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ wọ́n fi nǹkan kan sẹ̀mí yín fún wa albarka nabi lọ́dọ̀ Ọlọ́run. Bá a ṣe ń ṣe ìrántí bàbá wa ṣe Osoglol Ọlọ́run bá wa kẹ́ wọn. Mo rí tí àfa Adam tí wọ́n post ní ìjẹta tí wọ́n ń ṣe ìrántí màmá tó bí àwọn náà tí wọ́n ń jẹ́ ìyàwó lọ́dẹ̀dẹ̀ bàbá onílé márùn-ún Ọlọ́run bá wa kẹ́ àwọn náà. Ní gbogbo àwa jàmáà tá a wà ní online á bá wa ṣe kúlú wọ́ọ̀lá